kí gbogbo ọmọkọ ilẹ̀ Yorùbá lọ́kùnrin lóbìnrin lónílé lálejò níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi àbí tẹ́ bá ti ń wò mí. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kí ilẹ̀ wa kó dàrú. A kí yín àmọ́ lórí ẹ ṣé gan ni. Ọjọ́ ti pẹ́ tí a ti ń fi ọ̀rọ̀ ẹnu tàbùkù sílẹ̀ Yorùbá láti nípa tẹ̀sìn tá a gbé dání. Tó dẹ̀ jẹ́ wípé Elédùmarè ṣeun lénìí. Àwọn ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá jáde, àwọn ògidì ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọ́n jáde láti wá máa sọ rere nípa wa, láti ṣèwádìí ṣé lóòótọ́ ni gbogbo nǹkan táwọn ẹ̀sìn yìí tán bá wa tán sọ ní wa lórí ṣé lóòótọ́ ni. Ṣé lóòótọ́ ni gbogbo pé àwa èèyàn dúdú nípa rere nílé ayé, gbogbo nǹkan tá a ṣe ní búburú. A dúpẹ́ lẹ́ni pé ẹ̀rọ ayélujára ti wà, ó ti ń fi nǹkan rere tá a lè ṣe náà ó ti ń fi wọ̀n. Mo fẹ́ sọ̀rọ̀ kan lénìí. Gbogbo àwọn tó bá wo fídíò mi ìfẹ́ kan bínú. Tó bá jẹ́ mùsùlùmí má bínú. Bàbá Mundiru Morikas mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn. Ní ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ tó kọ́ wa ni pé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àgbàlagbà. Kò sí bọ́n ṣe lè ṣe nígbà míì, bàbá wa náà sì jẹ́. Ṣùgbọ́n kan wá wà ní pé ayé ti sún síwájú sìn tó jẹ́ pé tí bàbá gan bá ṣe àwọn nǹkan tí ò dáa, ọmọ máa ṣàlàyé fún dádì mi, ayé ti sún síwájú, àwọn nǹkan tẹ́ ṣe yìí ò dáa. Òun ló máa fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí, mi fi sọ̀rọ̀ àbùkù sí wọn, mi lè rí wọn fín. Bàbá náà sì jẹ́ fún wa. Ṣùgbọ́n nígbà míì mo fẹ́ káwọn mùsùlùmí mọ̀, especially bàbá, ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ nísìn ó ti yàtọ̀ sí ayé àtijọ́. Àwọn ọ̀rọ̀ kan sìn tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ṣe dàgbà tó mo bẹ̀ wọ́n ni kán wo nǹkan tó máa sọ, torí gbogbo wa kọ́ lọ́rọ̀ tó wà lẹ́sìn lẹ́ máa sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá tára wa máa gbà. Kò dẹ̀ ní dá kí ọmọ kó wá jáde kó wá máa sọ̀rọ̀ padà sí irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ yẹn. Nítorí kíni àwọn ọ̀rọ̀ tó ń sọ sílẹ̀ Yorùbá ń sìn àwọn atájọ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá a lè gbà á mọ́. Wọ́n lè máa ṣe láyé àtijọ́, kán máa bú wa, kán máa ṣe gbogbo ẹ̀, kán máa sọ̀rọ̀. Nígbà táwa náà tán bú wa sínú ẹ̀sìn yẹn, àwa náà rí bí nǹkan gidi bọ̀ nísìn. A fẹ́ tú ilẹ̀ wa ṣe. Mo bẹ̀ bàbá ni. Àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wà nínú àlùkùránì tán lè fi ṣe wàásù. Oríṣiríṣi ló wà nínú àlùkùránì tán lè fi ṣe wàásù. Kán fi ọ̀rọ̀ Ifá, ọ̀rọ̀ Ọ̀rúnmìlà, kán fi sílẹ̀ kúrò lẹ́nu wọn. Mo tún wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí ni. Nítorí kíni èmi ò ní fẹ́ràn bí bàbá yẹn ṣe dàgbà tó, bọ́n ṣe níláárí tó, bọ́n ṣe nípa nílé ayé tó, kó jẹ́ wípé àsìkò tó kù fún wọn péré nílé ayé, ọ̀rọ̀ bí èpè, ọ̀rọ̀ bí kíkọ́ ọmọ Yorùbá kó lálàṣí wọn ni wọ́n máa sọ sí wọn. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. Nítorí kíni àwa tá a jókòó lénìí a fẹ́ túlẹ̀ wa ṣe. Ọmọ ẹni oníṣèdí bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Bí ẹnu ò bá da, ìyá ẹ̀ sì máa pẹ́ ẹnu ẹ̀ lá. Bí ẹnu ọmọ ò bá sunwọ̀n, ìyá ẹ̀ sì máa pẹ́ ẹnu yẹn lá. Bílẹ̀ Yorùbá lẹ́ni tá a bá ń kan àbùkù, tá a bá fi ń gbé Lárúbáwá sókè, èmi ò rò wípé nǹkan rẹ̀ là ń ṣe mọ́. A ti lè máa ṣe láyé àtijọ́. Oríṣiríṣi ló wà nínú àlùkùránì sà, bàbá mi, tẹ́ ẹ lè fi wàásù sáwọn èèyàn. Oríṣiríṣi ló wà ní àlùkùránì tẹ́ ẹ lè ṣe láì fọwọ́ kan ilẹ̀ Yorùbá. Torí àwọn ọmọ ilẹ̀ Yorùbá wọn ò fẹ́nu tàbùkù ìsìláàmù rí àyàfi nísìn tá a rí pé nǹkan tẹ́ ẹ ń ṣe ti fẹ́ pọ̀ jù. Bàbá Mundiru, mo bẹ̀ yín ni, ẹni tó bá mọ̀ wọ́n kàn jọ̀ọ́, torí kò ní dáa kán bẹ̀rẹ̀ sí ń ṣépè fún wọn, àbí kò ní dáa kán á máa sọ̀rọ̀ tí ò dáa sí wọn. Wọ́n ti dàgbà, wọ́n ti lo ilé ayé, kò sí nǹkan tó ń fẹ́ mọ́. Oríṣiríṣi nǹkan ló wà nínú àlùkùránì tí wọ́n lè fi ṣe wàásù. Lèmi fọwọ́ sọ fún wọn. Bí ìmọ̀ràn ni, ìwọ tó bá rí fídíò mi, má fi ṣèbínú, má fi ṣèjà, kájọ gbéra wa wò. Àsìkò ti tó láti jẹ́ pé kọ́lọ̀ mi báyìí, dúdú báyìí, káwa náà rí pé nǹkan rẹ̀ lè jáde ńbẹ̀.
ká má rò pé nǹkan tó bá ti ilẹ̀ Ísírẹ́lì àbí ilẹ̀ Àràbù mú nìkan wá ló ń da. Bàbá mi Mudiru Markaz, ẹ jẹ́ máa fi fídíò yìí wọ̀n wọ́n irú àwọn nǹkan tó yẹ kán ṣe wàásù lórí lélẹ̀. Ẹ wo fídíò yìí. Only and we said to him, take in your hand a bundle of grass and strike your wife with it, and we fairly know that is ọmọ dáadáa. Allah tún sọ ọ́nù àdìtì ó tún ní wípé ọkùnrin ò wà níbi ìdí tó fi nà ìyàwó ẹ̀. Nínú Islam o lè lu ìyàwó ẹ̀ fọ́ lójú, o lè lù pa, o lè nà fọ́, o lè nù tẹ̀. Nǹkan tí Allah àti ànábì ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ọkùnrin nìyẹn. Ẹ fi rí i pé ìdí nìyẹn táwọn ọkùnrin fi mú ẹ̀sìn Islam yẹn lókùnkúndùn, torí pé àwọn ni Allah ṣe ẹ̀sìn yẹn fún. Ṣé rí fídíò yẹn bí ọkùnrin yẹn ṣe bẹ̀rẹ̀ sí lu ìyàwó ẹ̀ àfáà yẹn tó ń lù lọ́tún lọ́sì tó ń nà wọ́n tó sọ wọ́n dẹrú kalẹ̀. Mo rò pé nǹkan tó yẹ kí bàbá mi Mudiru Markaz kan máa sọ̀rọ̀ yìí lórí ní ìsìláàmù lélẹ̀ pé ìsìláàmù ò kọ́ wa bẹ́ẹ̀. Ànábì gbogbo àwọn nǹkan tí àyà táwọn èèyàn ms bàbá ń kà jáde ní olówó èkó ń kà jáde bí John ní Àkànbí ni kán máa ṣe fídíò kan máa takò kán lè fi gbé ìsìláàmù kankan filẹ̀ Yorùbá sílẹ̀. Ọmọ Yorùbá ni wá, wọ́n ní ọmọ ẹni tó bá burú ọmọ ẹni tó bá sùn ọmọ ẹni lọmọ ẹni ń jẹ́. Abẹ gbogbo àwọn mùsùlùmí ni, if not àwa náà máa ṣépè fún Allah àtẹni tó ṣe wàásù yẹn a máa ṣépè fún, a máa ṣépè fún àfáà yẹn, a máa ṣépè fún Allah, a máa ṣépè fún Muhammad. Àdẹ̀wá ní máa parọ́ mọ́ Muhammadu, a máa ka nǹkan tó wà nínú Al-Qur'ani jáde bá a ṣe ń ṣe lọ ni. Ọ̀rọ̀ tí mo wá sọ ju eléyìí lọ, mo bẹ̀ wọ́n ni. Èmi mọ̀ pé wọ́n lè ṣe ká má ṣe o. Èmi mọ̀ pé wọ́n lè ṣe ká má ṣe ifá yín yẹn. Kí ló kàn wọ́n pẹ̀lú fá? Ṣé wọ́n mọ̀ nípa fá ni? Gbogbo àwọn tó ń dà lúrú, bàbá yẹn sọ pé ṣé fá, ṣé kò mọ àwọn tó ń dà lúrú ni? Ṣé àwọn babaláwo ló ń dà lúrú ni? Àbí wọ́n sọ pé ifá o, tó bá ti dá ifá o, àwọn ìsìlámù o tó ń dà lúrú o, àwọn ọkàn nìkan. Ṣebí àwọn náà kó wèrè wá bá wa. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfáà ló yẹ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ lo àlùkùránì tó bá jẹ́ lóòótọ́ ló lágbára ni kẹ́ ẹ lò láti fi lé wọn dànù náà. Kí ló kan fá pẹ̀lú yẹn? Ṣé èèyàn tètè máa ṣé èèyàn kàn máa wájà tíbi tí ò sí ni? Ẹ ṣe fa àwọn yẹn kò mọ àwọn tó dà lóró ni? Ṣé fa àwọn yẹn kò lè sọ bí kíní? Kí ló kan fá pẹ̀lú yẹn? Ṣé babaláwo jáde tó láwọn ló dà? Ṣé àwọn babaláwo ló ń ja agbésùmọ̀mí? Ṣé àwọn ní ISIS? Ṣé àwọn ní Boko Haram ni? Ẹ̀yin mùsùlùmí ló yẹ kójú tì náà. Ẹ̀yin gan ló yẹ kójú tì. Kẹ́ gbé àlùkùránì jáde ṣẹ̀bẹ́ ló lágbára ni. Bàbá ẹ̀yin gan ló yẹ kẹ́ pé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ní Markaz yẹn ló yẹ kẹ́ pa àwọn èèyàn. Kẹ́ ṣàlùwà láwọ́dẹ̀ ìbàtẹ́ bá ṣe lé alú àlẹ́ ń wọ̀ ni kẹ́ fi lé àwọn Boko Haram dànù. Ẹ fi Ifá lọ́rùn sílẹ̀, ẹ fi Yorùbá lọ́rùn sílẹ̀. Ẹ fi nǹkan tó ní kálukú bá nígbàgbọ́ ẹ fi lọ́rùn sílẹ̀. Ẹ mọ̀ nípa Fá, ẹ mọ̀ nípa nǹkan Yorùbá, nǹkan Àràbù lẹ mọ̀ nípa ẹ fèsì ẹ̀ torí Ọlọ́run. Kílẹ̀ Yorùbá kó lè ní ìlọsíwájú. Ẹ ṣé gbogbo ọmọ Yorùbá o. Ilẹ̀ wa ò ní bàjẹ́, ilẹ̀ wa ò ní dàrú o. Ájúṣe fún wa. Ẹ subscribe sórí YouTube channel mi, Oma TV. Mo ti change logo mi lórí YouTube channel. Mo fi golden logo sí báyìí. Golden yẹn gbé Oma TV jáde. Ẹ subscribe sórí YouTube mi. Mo need more subscription. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ lè subscribe sórí TikTok mi náà. Oma TV náà ni. Ẹ lè subscribe sórí X mi. Oma TV náà ni. Gbogbo apátápátá títí dórí Instagram. Ẹ lè subscribe fún. Ẹ ṣé mo dúpẹ́ o. Ilẹ̀ Yorùbá ò ní já bàjẹ́ o. Ájúṣe fún wa.